Gbọ́ ìwọ ọ̀rẹ́ mi, ohun tí mo fẹ́ sọ fún ẹ tó bá wù ẹ́ o gbọ́, tó bá wù ẹ́ o gbà. Níbi tí ayé lajú dé ń sìn, níbi tí ọ̀làjú gba ayé kan dé ń sìn, tó bá ṣe ń kó sí abẹ́ ẹ̀sìn kan tí wọ́n fi ẹ́ ṣẹrú, a jẹ́ pé ìwọ ló fà á. Ìwọ bí mi pé bíi kíni, bíi báwo? Bẹ́ẹ̀ ni, tó bá ti di ọjọ́ Sunday, o ti mọ̀ pé ọjọ́ Monday o ti súnmọ́, ò ń lọ bíṣẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó bá ṣe láti Monday títí di Friday, o ti mọ̀ pé Saturday tó ní iṣẹ́ ilé tó fẹ́ fi ṣe. Ọjọ́ Sunday ìwọ àtàwọn ẹbí ẹ tó bá wù ẹ́ ni o fẹ́ lọ sí ilé ìjọsìn. Àṣẹ Christian ni mò ń sọ yẹn o, tó pera ẹ ní Christian. Ẹni ilé ìjọsìn tí sáfíìsì wọn bá ti kọjá an hour, mọ̀ pé nǹkan míì ti wà ń bẹ̀. 1 hour done, máa bọ̀ wá sílé ẹ pẹ̀lú àwọn ẹbí ẹ láti wá rest, prepare fọjọ́ Monday. Ẹni àdúrà tó bá ti kọjá bàbá wa tí ń bẹ lé ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lénìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ìyẹn tí wọ́n bá jẹ́ olùdáríjì ni o. Tó o bá jẹ́ olùdáríjì, tó bá kàn sọ bẹ́ẹ̀ lórí ahọ́n, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, gbà wá lọ́wọ́ bìlísì, torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀, láé àti láéláé. Àmín. Oore ọ̀fẹ́ tó bá rọ̀ ẹ́ lọ́rùn láti ṣe sí under a second kò parí ẹ̀. Àdúrà kan kọjá èyí. So ìwọ tó bá pera ẹ ní Christian, tó jẹ́ Christ-like ni ẹ́, tó jẹ́ pé ó ń tẹ̀lé Jésù Kristi, ohun tí Olúwa kọ́ àwọn disciple ẹ̀ nìyẹn. That is our Lord's prayer, tó kọ́ wọn nìyẹn, kí wọ́n máa gbàdúrà wí tẹ̀lé mi báyìí, our Father who art in heaven, bó ṣe bẹ̀rẹ̀ fún wọn nìyẹn. So tó bá ti wá tún wá nǹkan míì ju èyí tó ń tojú bọlé, mọ̀ pé wọ́n á gbé nǹkan míì lé ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, gbà bẹ́ẹ̀, ọ̀rọ̀ mi ò kọjá ìkojú báyìí lọ. That is enough for you. Bẹ́ẹ̀ tó bá wù ẹ́ o tẹ̀lé o, tó bá wù ẹ́ o má tẹ̀lé. You have your life to live. Bye.